agbàlejò wọn lé ní Sheikh Al-Fadil Al-Mintiq Al-Muhtaram Maulana Sheikh Qamaruddin Ibrahim Sugar adamallahu wa hayatuhu. wọ́n ní ju 35 minutes lọ or 30 minutes wọ́n fi bá wa sọ̀rọ̀ Ọlọ́run. àwọn lásìkò tán kó tó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run yẹn àwọn aṣọ yẹn bá ti máa ń mú lọ́dọọdún á dìde nísìnyí á lọ mú. kí a máa dà bẹ̀rù púpọ̀ jù ká rántí pé táwa bá rẹ̀ yọ̀ kan mú ẹlòmíín náà ò tí ì ní nǹkan kan nù yàrá. bá a ti máa ń ṣe ní gbogbo ìgbà yẹn láàrin ìṣẹ́jú kan nísìnyí àwọn àti ẹ̀ tí ì jẹ́ ṣe tán tí wọ́n ti ń lọ mú. La ilaha illallah la ilaha illallah gbé la ilaha illallah ó dà ẹ lọ mú ìtì àmú òkè ń ní kábúyàn ní nǹkan òpè àtòṣì ìtì àmú òkè ń ní kábúyàn ní nǹkan òpè àtòṣì kárọ́jú ṣe kẹ́ẹ̀dá o àbá ti fẹ́ kọ́ bọ̀lù wa ó ṣe kẹwàá. ìtì àmú òkè òní káfíyàn ní nǹkan òpè àtòṣì. ìtì àmú òkè òní káfíyàn ní nǹkan òpè àtòṣì. kárọ́jú ṣe kẹ́ẹ̀dá o àbá ti fẹ́ kọ́ bọ̀lù wa ó ṣe kẹwàá. kọjá ó fún yàn ní nǹkan kò pé kí ọ̀la ẹ̀dá ó bá ó bá dẹ̀ lómi kò wọ́n ó ti sílẹ̀ jù ó bá dẹ̀ lómi kò wọ́n kò bá pé kí n tí yóò tó sẹ́kù. mo láwọn òpè kọ́lé kó láwọn òpè ralẹ̀ kó láwọn òpè oríṣi ètò òkè sálọ̀wọ́ ẹ̀wọ̀n pé ọba èèyàn tó rí jẹ tó fún yàn òkè sálọ̀wọ́ ẹ̀wọ̀n pé ọba èèyàn tó rí jẹ tó fún yàn yé. kárọ̀jú ṣe kẹ́ẹ̀dá o àbá ti fẹ́ kọ́ pẹ̀lú wa ó ṣe kẹwàá. ìtì àmú òkè wọn ni káfíyàn ní nǹkan òpè àtòṣì. ìtì àmú òkè ń táwó káfíyàn ní nǹkan òpè àtòṣì. kárọ̀jú ṣe kẹ́ẹ̀dá bàbá sì fẹ́ kọ́ bolúwa ó ṣe kẹwàá. bámúbámú lè bí yóò máa tóbi mú pọ̀ máa dámọ̀. bámúbámú lè bí yóò máa tóbi mú pọ̀ máa dá kan. àmọ̀ràn tí yóò dára lèyí ọ̀rẹ́ dákun máa sọ̀rọ̀ ẹ̀ mọ́. kárọ̀jú ṣe kẹ́ẹ̀dá o bàbá ti fẹ́ kọ́ bọ̀lù wa ó ṣe kẹwàá. ìtì àmú òkè òní káfíyàn ní nǹkan òpè àtòṣì. àmú òkè ìnáwó káfíyàn ní nǹkan òpè àtòṣì. kárọ̀jú ṣe kẹ́ẹ̀dá o bàbá ti fẹ́ kọ́ bolúwa ó ṣe kẹwàá. kó láwọn òpè kọ́lé kó láwọn òpè ralẹ̀ kó láwọn òpè oríṣi kó láwọn òpè kọ́lé kó láwọn òpè ralẹ̀ kó láwọn òpè oríṣi òkè òkè sálọ̀wọ́ ẹ̀wọ̀n pé ọmọ èèyàn tó rí jẹ ti ń fún yàn. òkè sálọ̀wọ́ ẹ̀wọ̀n pé ọmọ èèyàn tó rí jẹ ti ń fún yàn. kárọ̀jú ṣe kẹ́ẹ̀dá bàbá sì fẹ́ kọ́ pẹ̀lú wa ó ṣe kẹwàá. ìtì àmú òkè òní káfíyàn ní nǹkan òpè àtòṣì. ìtì àmú òkè tán káfíń ní nǹkan òpè àtòṣì. kárọ̀jú ṣe kẹ́ẹ̀dá bàbá ti fẹ́ kọ́ pẹ̀lú wa ó ṣe kẹwàá. bó bá dúró tó lọ́ọ́ fẹ́ mọ̀ ṣáájú àwọn ọmọ ènìyàn
yarhamu umurrahmanu. ọlọ́run ọba aláàánú ó láàánú jùlọ òun ló mọ̀ ṣàánú òun náà. yarhamu man fil ardi. bọ́lọ̀ ń bá ṣàánú rẹ̀ gbogbo ẹni tí ń bẹ láyé ìwọ náà ṣàánú wọn bẹ́ẹ̀. yarhamukum man fis samaa'i. ti àmúkìtọ́ káwọn yà ní nǹkan ògbé àtòṣì. ti àmúkìtọ́ káwọn yà ní nǹkan ògbé àtòṣì. káàrọ́jú ṣe kẹ́ẹ̀dá tábà sí mẹ́pọ̀ bọ̀lúwà ó ṣe kẹ́. àní kẹ́ẹ̀dá òun yà ní nǹkan ìyẹn ò pé kí ọ̀la ẹ̀dá ó parun. tó bá dẹ̀ lórí ibù wọn kò gbé kí o tí o tó ṣẹ́kù. torí pé láwọn òpè lówó kó láwọn òpè òṣìṣẹ́ kó láwọn òpè kọ́lé kó láwọn òpè òràlẹ̀ òkè òkè sálọ̀wọ́ ẹ̀rú tó ọmọ èèyàn tó rí ẹ̀ tí ń fúyà. òkè sálọ̀wọ́ ẹ̀rú gbé ọmọ èèyàn tó rí ẹ̀ tí ń fúyà. káàrọ́jú ṣe kẹ́ẹ̀dá o bàbá ní ìbẹ̀kọ̀ pẹ̀lú àwọn ṣe kẹwàá ìtura òní ìmọ̀wò káwọn ní nǹkan òpin àtúnṣe ire. àmú òkè òní káwọn ní nǹkan òpin àtúnṣe. káàrọ́jú ṣe kẹ́ẹ̀dá o bàbá tí ìbẹ̀kọ̀ pẹ̀lú àwọn ṣe kẹwàá. ẹ bá pariwo ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. ẹnì àwọn ẹ̀yin méjèèjì kẹ́ pariwo pé Allahu Akbar. Allahu Akbar. nísìnyí à ń lọ síbi lẹ́kṣọ̀. ọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run kí lẹ́kṣọ̀rà tó bá wa sọ̀rọ̀ lọ́dọọdún bàbá wa Al-Huda. Shehu radiyallahu ta'ala anhu. wọ́n sọ fáwọn èèyàn wọ́n nìkan lọ́ọ́ máa sọ tẹ́lómi bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run wọ́n mú lọ bí sàárè òkú ni sàárè ni ìwọ ni sọ̀rọ̀ ọlọ́run bí àwọn èèyàn ti ń lọ omi bọ́ lójú àfa wa Sheikh Komarudeen Suga ìtì ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wáàsí ti bẹ̀rẹ̀ látòrí ìjòkó ẹ̀tún wo wípé tọ̀ àwọn ẹrú ọlọ́run ẹ̀tún wo bá a ti rí nínú Olúwa ẹ̀wù bá a ti rí lábẹ́ ìjọba ọlọ́run ẹ̀wù bá a ṣe rí lábẹ́ ìjọba àwọn èèyàn bàbá wa Sheikh Komarudeen Suga adamallahu hayatahu. Sheikh Komarudeen Ibrahim Suga adamallahu hayatahu. wọ́n bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run kí ẹ pé oníkálukú wa kẹ́ ẹ pè wá padà inú àwẹ̀ la wà falyatafaddal mubajjala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. صدق الله العظيم. الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. gbogbo ẹni tí ń béèrè àánú lọ́dọ̀ Ọlọ́run kó bá náwó rẹ̀ méjèèjì sókè kó ní Allahu Akbar. Allahu Akbar. ìgbà Ọlọ́run tóbi tá a gbé Ọlọ́run tóbi yẹn ó kéré díẹ̀ ẹ bá ń tún pariwo ẹ̀ dáadáa ní Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run ọpẹ́tì dáadáa lọ́wọ́lọ́wọ́ lọ́dọ̀ tiwa la fi lè jókòó báyìí ní dédé àsìkò yìí báyìí wọ́n ẹsẹ̀ da yẹ̀pẹ̀ bẹ́lòmíì lórí tán ni ọba tí ó ṣe tèmi àti ẹ bẹ́ẹ̀ jẹ́ kí ohun gbígbé Ọlọ́run tóbi yẹn kó lọ sókè dáadáa ikú Allahu Akbar. Allahu Akbar. lérí kíkí Ọlọ́run náà kí a tún jọ parapọ̀ kájọ tẹ́wọ́ wa méjèèjì kájọ wígbóló yìí fún Ọlọ́run kí a jọ fi kí Ọlọ́run lára fáwa Sheikh Ahmed. Shehu. Wallahu ya'simuka minan nasi ẹ bá tún sọ yìí pé Shehu. Shehu. La takhafu darakan wala takhasha tún sọ yìí pé Shehu. Shehu. Wala hawla wala quwwata illa billah tún sọ yìí pé Shehu. Shehu. wọ́n bọ̀ wá kí amẹ́jẹ́ ká kọ́kọ́ kí Ọlọ́run látara yín ná gbogbo wa ká tẹ́wọ́ wa méjèèjì ká ní subhanallah. Subhanallah. ẹni tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó bá lè wí gbólóyìn aláìmoore ni o walhamdulillah. Walhamdulillah. ẹ̀kọ́ yẹn kọ́ lọ sókè dáadáa wala ilaha illallah. ولا إله إلا الله. Allahu akbar. الله أكبر. عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ الرضا ومبلغ الرضا. نبوة محمد اللهم صل وسلم. اللهم صل وسلم. بقى النبي أكبر اللهم صل وسلم. اللهم صل وسلم على سيدنا محمد. على سيدنا محمد الشفيع المشفع. الشفيع المشفع خير خلق الله. خير خلق الله. وعلى الأنبياء والمرسلين. وعلى الأنبياء والمرسلين. وآله وصحبه. وآله وصحبه. آل الله. آل الله. gbogbo wa ní àpapọ̀ kájọ kan sáárọ̀ Ọlọ́run níbi ìtàdé àjọ ìgbóló yìí lẹ́ẹ̀mẹ́ta àbí kan sáárẹ̀ àbí kí tábàtí wàá wí lẹ́ẹ̀mẹ́ta ní àwọn àjòkólẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ẹnu wọn bá ìṣẹ́jú tọ́lọ̀ ń bá ní kí á lò láàrin ọ̀rọ̀ Ọlọ́run ti sọ rẹ̀ ní ààyè yìí lẹ́nu bàbá fẹ́ dara wa láàmú lóko ọ̀rọ̀ Ọlọ́run ó ti sọra ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni bàbá wa Sheikh Ahmed Al-Mukhtar tí wọ́n wà kálẹ̀ àmọ́ ogun apárápátá ẹjẹ́ àjọ kí Ọlọ́run ká ní subhanallah báwo nílùú bá ń bẹ̀ ń bẹ̀ kún ó wí la ilaha illallah wal hamdu lillah la ilaha illallah Allahu akbar la ilaha illallah masha Allah la ilaha illallah.
gbìyànjú kó wí kẹta dáadáa. Subhanallah la ilaha illallah wal hamdu lillah la ilaha illallah Allahu akbar la ilaha illallah masha Allah la ilaha illallah subhanallah la ilaha illallah títóbi Ọlọ́run wàlá àmúdù lillah la ilaha illallah Allahu akbar la ilaha illallah masha Allah la ilaha illallah wa qad la ilaha illallah la ilaha illallah. pariwo Allah akbar kí n bẹ ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kó fọwọ́ de tí mú kọ́ mọ̀ kó pariwo Ọlọ́run. Allahu akbar. kájọ kulẹ̀ akí Ọlọ́run. Allahu akbar. ayé anabuwa Muhammadu. bàbá Sheikh Adam. rahmatullah. ọlọ́nkọ́ bá sàlékún kẹwọn. àmín. bàbá wa àgbàlagbàjì. radiyallahu ta'ala anhu. ọlọ́nkọ́ sàlékún kẹwọn. àmín. bàbá wa Kamaluddin. radiyallahu ta'ala anhu. ọlọ́nkọ́ sàlékún kẹwọn. àmín. gbogbo àlùfáà tí wọ́n jí sí Ọlọ́run tọ́lọ̀ ni wọ́n sọ̀kalẹ̀ dáadáa gbogbo wọn láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé àtàwọn tí wọ́n ń bẹ tí wọ́n ẹsẹ̀ sọ̀kalẹ̀ ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n fàṣikò yìí náà láti ọmọ ìyá mi Sheikh Abdallah Arówólò Ọlọ́run ò mọ́sàbà sàlékún kẹ́ gbogbo wọn. bisimilayi kul huwallah bisimilayi rahman rahim. qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. mo kí àwa alihuda mo sì kí àwa Muhammadu Rasulullahi sọ fẹ́ni tí ọba lè yorùbá nàbì pé kọ́ máa lọ lé. sallallahu alayhi wa sallam. bá ọba yorùbá nàbì dáadáa ìbànújẹ́ tó fi sílẹ̀ òní bá nílé. wa kayfa la nusalli ala Muhammad. anabiwa Muhammadu. wa inna Allaha qad salla alayhi. sallallahu alayhi wa sallam. wa inna Allaha qad salla alayhi. bẹ́ẹ̀ bá ní àsàlátù tó sọ ní alihuda tó wá ní ìjọ tó sọ ní Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. tá a bá máa ríru eléyìí ń bẹ̀ ó sì ó kọjẹ́. bàbá Sheikh Ahmed Al-Mukhtar. ìmọ̀ bí n bá ti kí i torí tí mo bá pàdé láàyè yìí in fact ọlágbára púpọ̀. èyí tẹ́mi ọkàn sọ fún yín ni wípé gbogbo ẹni tó bá ní omi tẹ́ gbé kan náà ní owó tí ẹ̀ náà ní lọ́wọ́rọ́. amiina. àwọn èèyàn bí sí ni ìjọwọ́ ṣe àmín. amiina. ẹni ọba gbèrú eléyìí kalẹ̀ tó lóun ń ṣe níbi tá a ti kọ́kọ́ ka àdánwò gangan fúnrú onítọ̀hún lọ́dọ̀ àwọn àfáà náà ni. Allah. àwọn àfáà náà ni àkọ́kọ́ pírọ́blẹ́mù ara wa. ni mo fi sọ yìí pé ẹni ọba ní omi tí Sheikh Ahmed Mukhtar tó gbé kaná ò ní hó òun ò tiẹ̀ ní rí tiẹ̀ gbé kaná rárá. amiina. ẹ ti ṣe wá sí omi kan wá ṣàdúrà fún yín ní òkè ń dẹ gbà yín níyànjú gbogbo àwọn jama tí wọn bẹ ń kalẹ̀ yìí kọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn kan lè gbọ́ èèyàn méjì sí mẹ́ta iná ní mẹ́sẹ̀gì mi wà fún bí ilé nìyí. àkọ́kọ́ mẹ́sẹ̀gì ọlọ́sọ́dọ̀ bàbá wa alihuda. ẹlẹ́ẹ̀kejì nínú mẹ́sẹ̀gì ọlọ́sọ́dọ̀ àwọn tí wọ́n ń ràn yín lọ́wọ́ lórí irú eléyìí tẹ́ ń ṣe. àwọn tí wọ́n ń bẹ ní UK àwọn tí wọ́n ń bẹ ní Manchester àwọn tí wọ́n ń bẹ ní US àwọn kan ń bẹ ní Saudi bẹ́ẹ̀ káàkiri àgbáyé bẹ́ẹ̀ tí wọ́n ń wò wọ́n bá ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ́sẹ̀gì mi fún wọn àtẹ̀yìn náà àtàwọn tí wọ́n kún yín lápá tí wọ́n ń bẹ ní Nàìjíríà tá a wà nínú ẹ̀yìn mẹ́sẹ̀gì mi fún wọn ẹyọ kan náà ni. àmọ́ síwájú bẹ́ẹ̀ mo kí gbogbo àwa tí àjọ ń di alihuda mú dáadáa àti àwa tá a jọ ń di Muhammadu Rasulullah tá a jọ dì í mú wọn là nẹ́bù wa Muhammadu sallallahu alayhi wa sallam. ọ wà lérí ní bàríjọ kan kàwùtúbà ń báwọn èèyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà anábì bá ṣe báyìí
yorùbá nàbì dáadáa. sallallahu alayhi wa sallam. ó tún bá ó tún bá lọ ó tún délẹ̀ kejì anabi tún ṣe báyìí. sallallahu alayhi wa sallam. nígbà tó wá délẹ̀ kẹta tó fẹ́ sọ̀kalẹ̀ níbi hútùbà anabi bá ṣe báyìí. wọ́n parí hútùbà wọn kírun tán ìkànnì àwọn sàábé ọba lọ bá wọn sí ọlọ́run ó ní ọ̀gá wa ìgbà tẹ́ wà lórí hútùbà lẹ́ẹ̀kan àrìtẹ́ kọ́kọ́ ṣe báyìí ẹ̀tún ṣe báyìí lẹ́lẹ́kejì ọwọ́ dẹ́lẹ́kẹta ẹ wá ṣe báyìí anabi ní bẹ́ẹ̀ ni gbogbo ẹni ọba yorùbá anabi oníṣòkú ọmọ. sallallahu alayhi wa sallam. anabi ní ìtújákòwò mẹ́rí báyìí lálàkọ̀kọ́ oní pé jìbìrìlù lọ yọ sóhun níbi tóun ti ń ṣe kútúbà jìbìrìlù wa ń sọ fún wípé bí sìlámù ti dáa tó yìí bí sìlámù ti rẹwà tó yìí ṣé wà nábì nìkan ló ń ṣe é anabi wa lóhùn sọ fún wípé rárá ó ló tún wá lẹ́ẹ̀kejì ó tún ní bí sìlámù ti dáa tó yìí bí sìlámù ti rẹwà tó yìí ṣé wọ àtàwọn ìyàwó rẹ lẹ́ẹ̀jọ́ ń ṣe é ó lóhùn tún sọ fún wípé rárá nígbà tó wá di ẹlẹ́ẹ̀kẹta tí jìbìrìlù padà wá jìbìrìlù wá béèrè wípé ṣé ẹ pọ̀ tẹ́ ẹjọ́ ń ṣe é ni lòun fi wá sọ fún wípé bẹ́ẹ̀ ni àpọ̀tá àjọ ń ṣe. Muhammadu basharun. nítorí ọbẹ̀ mọ́tàlá sí nítorí jẹ́ kí n lọ bẹ̀ ni wípé bí àlùhúdà ti da tó yìí bí Muhammadu Rasulullah ti da tó yìí tí n bá bí bàbá wa Al-Mukhtar tí n bá sọ pé sẹ́yìn nìkan lè ṣe bá nẹ́bi ti mìírí wùlẹ̀ nínú mìírí tí n bá sọ pé sẹ́yìn méjì ni bá nẹ́bi ti mìírí wù làwọn náà mìírí tí n bá sọ pé ṣe pọ̀ tẹ́ ń ṣe bá nẹ́bi ti mìírí lẹ́lẹ́kẹta làwọn náà sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fa aṣọ yìí àfa wa Ahmad Mukhtar tí ẹ̀ fa ya gbogbo àwọn imam gbogbo àwọn àìmà ní Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. ní Al-Huda gbogbo ntọ́lọ̀ kójọ fẹ́ni kọ̀ọ̀kan yẹn ọlọ́wọ́ ní bàjẹ́. àmín. Sheikh Ahmad nìkan ò lè dá ṣe o bí wọn bá nírú yín lẹ́gbẹ̀ẹ́ kò ṣeé ṣe ọba tó wá fi yín kún wọn lápá pàápàá jùlọ fún àwọn Haruna akhi ushdud bihi azri wa ashriku fi amri ọba tó kún yín lápá tó ní kẹ́ fi kún àfa àwọn lápá ọlọ́wọ́ ní da àìmáṣe ọlọ́wọ́ ní da sínú ọ̀rọ̀ yìí wala la ilaha illallah àti bàbá wa Ahmad Mukhtar gbogbo wa lápapọ̀ bisimilayi kan lè ilá fi kankan ké fún wa dáadáa bisimilayi rahman rahim. lè ilá fi Quraysh ilá fi maghilata shita'i wa sayf falyabudu rabba hazal bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. ó tún bàbá wa gbàlẹ́gbẹ̀ẹ́ aláfíà wọn Sheikh Ahmad bawa chairman Al-Huda ní àpapọ̀ ìgbésí ayé yìí ò ní bàjẹ́ ara àwọn tí wọ́n jọ ń tàjọ ń ṣe náà ní ẹ̀yin náà lẹ́jọ́ dá báyìí ọlọ́run ní jẹ́ alágbára sí aburú ọ̀làlá haúlà wàlà quwwata illa billah. gbogbo àwọn jama alápapọ̀ ẹni tá a kọ́kọ́ ṣe wáàsí fún ẹni tá a kọ́kọ́ bá sọ̀rọ̀ ọlọ́run láàyè yìí lẹ́ni ọ̀dà ni alfa wa Ahmad Al-Mukhtar. ẹlòmíràn máa wò yí pé èwo làbá yìí wí sáàfà látùmọ̀ wá ṣe wáàsí fún ẹni ọmọọ̀rọ̀ ọlọ́run tó fi mọ̀ wípé bí èèyàn bá ń fún àwọn èèyàn lóúnjẹ wọ́n ní ọwọ́ afúnni ibo ní máa gbé òkè ní máa gbé àwọn kankan máa wá ṣẹlẹ̀ tí yẹn máa fi kó rẹ̀wẹ̀sì ìyẹn ò ní wáàsí mi fún bàbá wa Mukhtar gbogbo yín pátá ẹ bá nàka sí wọn báyìí kẹsì wáàsí fún wọn wáàsí tẹ ẹ bẹ ṣe fún wọn wákàlẹ́ dà o kí ni wọ́n kà náà ẹ bá ń sọ fún ọ yìí pé Sheikh Ahmad ẹ má padà sẹ́yìn ẹ má padà sẹ́yìn o tọ́wọ́n kan ti jókòó ní sinwó ní ń lo kádàrá wọn ni bí yàrá bá sì gbọ́rú ẹ̀ bí tí ọba gbọ́yìn kì inú ò ní bàjẹ́ alọ́sàlà ẹ má padà sẹ́yìn ẹ náwó sí wọn ni o bẹ́ẹ̀ bójọ́ tẹ̀ ẹ bá ti ń pàdé wọn ẹ máa rán wọn létí pé ìtì àmọ́ ọdún ti ń bọ̀ ẹ má padà sẹ́yìn o ẹ má padà sẹ́yìn o ẹ má padà sẹ́yìn ẹ má padà sẹ́yìn ẹsẹ̀ yìí ń bọ̀ lọ́nà dáadáa ẹ má padà sẹ́yìn ẹ wí bẹ́ẹ̀ ẹ má padà sẹ́yìn ẹ má padà sẹ́yìn ẹ má wẹ̀yìn ẹ má padà sẹ́yìn ẹ má padà sẹ́yìn.
ẹ̀san yín ń bọ̀ lọ́nà dáadáa ẹ má padà sẹ́yìn o. wọ́n ti gbá mi yéjú mo ṣe wí yẹn lọ ẹ̀yin gẹ́gẹ́ fúnra ara yín bọ̀ nínú flyer tẹ ṣe síta ẹ ti ṣe wá sí ẹni anabuwa Muhammadu ó ní arahimu na yẹri amúmúrahàmá. yẹra amúmúrahàmá ẹni bá ń fún yàn ló ń jẹjẹ ẹni bá ń ṣàánú ọmọ làkejì rẹ̀ ẹni tí ń fún yàn láṣọ wọ̀ ẹni tá a sunkún wọnú ilé ẹ̀ tá a rẹ́rìn jáde yẹra amúmúrahàmá. ọ̀sẹ́ni kankan tó lè san yín lẹ́sàn tẹ̀ ń ṣe yìí àfọlọ́hún. ẹ̀sán tẹ́ ẹ bá tún lẹ́ fẹ́ gbà lẹ́yìn eléyìí tá a ṣe yìí èébú ní ọ̀tẹ̀lẹ̀ o. aláìmú nàyẹ̀yà múmúrahàmá. nígbà tẹ́ ẹ bá ti wá mọ̀ wípé yàrá múmúrahámánù yóò ní òní jẹ́ padà sẹ́yìn nítorí ìjọ tẹ́ ẹ bá padà ẹ wo iye ẹni tẹ́bi máa pa ẹ wo iye ẹni tíyà máa jẹ ẹ wo iye ẹni tí ò ní rásọwọ ẹ wo iye ẹni tí ò ní róúnjẹ jẹ ara imún yẹ̀rìyà múmúrahàmá. ẹ̀san yín lọ́dọ̀ Ọlọ́run ló wà ó wá ní ìhàmú. ìhàmú máa ń filẹ̀ àrídì. ìhàmú máa ń filẹ̀ àrídì. ìwọ náà tọ wà níbí báyìí ìwọ náà ẹlòmíín náà lágbára ju Sheikh Ahmed Mukhtar lọ tó lè bọ ogún èèyàn tó lè bọ ẹgbẹ̀rún èèyàn Ọlọ́run sọ fún ọ pé ìhàmú máa ń filẹ̀ àrídì. ṣàánú àwọn tí wọ́n ń bẹ̀ lérílẹ̀ ayé ẹni tí òòrùn jẹjẹ fún lóúnjẹ ẹni tí ò rásọwọ̀ fún lásọ ẹni tí ò rí légbé fún nílé irú èyí táwọn àfa ń ṣe àwọn olówó wa ló gbọ́dọ̀ ṣe àmọ́ ká kí àwọn àfa tí wọ́n ṣe. yarhamukum man fi sama. nǹkan méjì ló pa mí lẹ́kún nígbà tí mo dòkó mẹ́ni mo wò ó wípé àfa ní ń kọ́ ipé àwọn èèyàn ẹ máa wá jẹ ẹ máa wá wọ̀ ẹ máa wá mu iṣẹ́ ńlá ni o ẹni tí ó bá dẹ̀ ka àbùkù rí kó lè mọ ìyàpálẹ̀ èmi ti ní tí mo fẹ́ sọ yìí sàbúrì ni kì í ṣe sàbúkà o ọ̀tọ̀ ni sàbúkà tí yẹn kanu tíra ọ̀tọ̀ ni sàbúrì èmi rí eléyìí ni mo sì máa fà tí máa ṣe àtàlán àyàfi tọ́lọ̀ bá ti yí padà lókun tó ti dàsìkò àwẹ̀ báyìí gbogbo mílíkì tí wọ́n bá kó wá gbogbo mínírààsì tí wọ́n bá kó wá inú ilé rẹ̀ ó ní stọ̀ kan bẹ̀ dé bám kọ̀ wá ní hà fún ẹ̀dá Ọlọ́run kan. níjọ́ tí Ramadan ọdún mi bá wá ń bọ̀ iye tó bá wá jẹ́kù nínú ilé ẹ̀ yóò wá ní ẹ máa lọ wo expiring date yẹ expiring date tó bá ti wá rí pé fẹ́ expire yóò ṣẹ̀ṣẹ̀ wá kó dà síta yóò tún kó mi wọlé. arahimu múmúrahàmánù ìhàmú máa ń filẹ̀ àrídì. ìhàmú máa ń filẹ̀ àrídì ẹ̀ ṣàánú àwọn tí wọ́n ń bẹ̀lẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ìkálómi náà ṣe bẹ́ẹ̀ mọ̀nìkà yìí mẹ́lẹ́rìí bú lọ́pọ̀lọpọ̀ àwọn àfa náà mo fi sọ pé níbi tá a ti ní pírọ́blẹ́mù jù àwọn àfa náà ní pírọ́blẹ́mù ara wa àwọn àfa náà ní báwọn ti ń gbé èyí nísìnyí ẹnìkan mọ́ àwọn kò sì máa wo wọ́n máa sọ ìsọkúsọ káàkiri sẹ́yìn tí wọ́n fẹ́ mú wa yìí ṣe náà ni ajá amadu fẹ́ fi jẹ́ èèyàn ni òun kọ́ káàtì kọ́kọ́ kí ẹni tó dà á ta wípé ẹ mọ́ sóun náà ní bùkátà tí ó fi ṣe àwọn tí wọ́n kó wa tẹ́nìkan kò ní mọ̀ ipe àfa mo ti sanwó sínú àkáǹtì yìí àfọ ó sì wọ jáde pé ẹ lọ fi ṣe nǹkan báyìí àfọ ó sì wọ jáde pé ẹ lọ fi ṣe nǹkan báyìí ẹ lọ fún ẹni báyìí nínú àwọn tí wọ́n tún fún gan wọ́n tún fáwọn àfa nínú ẹlẹ́ẹ̀kejì tó pa èmi náà lẹ́kún èmi àti wọn jọ ń sọ lẹ́kàn wọn ni àyè béèrè owó lọ́wọ́ ẹnì kankan níbí yìí tí wọ́n bá wá síbí yìí mo ní à bó ti yẹ kó rí nù aláàfẹ́ tọ́jú àwọn miskin àtúwádìí àtúwá sọ wípé ẹ máa mú owó wá á ṣe sàrà kí la ṣe gbogbo ntí èèyàn bá ṣe láyé àdìsí ẹyọ kan ni ó ti tó níwáàsí gbogbo wa àmọ́ tún má àdìsí ẹyọ kan sí wa. kọ̀lá ìdánmọ́ni àtọ́ àmọ́ àkáwọ̀ àtà ìṣìbíyàwó. tí aláwa Ahmed òun nìyẹn gbogbo yín torí tọ́ lọ́hùn ẹ má sọ pé ẹ ṣe mọ́ ní ìtorí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ẹ bá gbọ́. ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ gbogbo ẹni tó ní aṣọ méjì gbogbo ẹni tó ní mẹ́ta gbogbo ẹni tó lóúnjẹ gbogbo ẹni tó fowó sọ̀pọ́tì ìtààmù yìí ẹ̀san rẹ̀
ẹ lè mọ bí ẹ̀san rẹ̀ ti tóbi tó ntí ó jẹ́ mọ́ òun lọ̀rọ̀ tá nàbà Muhammad sọ yìí. mani atọ ama akawa ata yusufi awo. Ànábì ní ẹni ó bá fún ọmọ ìyá rẹ̀ ní oúnjẹ jẹ. Wọ́n bẹ̀rẹ̀ kan wọ́n béèrè ìbéèrè kan nínú rédíò oúnjẹ òní. Wọ́n ní kí ni nǹkan tó tájù nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta táwọn fẹ́ dákọ̀ yìí ní Nàìjíríà. Wọ́n ní àkọ́kọ́ oúnjẹ, ẹlẹ́ẹ̀kejì ọtí, ẹlẹ́ẹ̀kẹta kí ni rádaràda tẹ́ ẹ máa ń wọ̀ tẹ́ fi ṣe sínú kíun. Mi ò ní da ẹnu tèmi kọ́ ló ti gbọ́. Àwọn èèyàn ń tè wọlé ṣé àpẹẹlò mi ò ní làkàyè ẹnìkan ní ọtí ló tájù, àwọn kan ní irọ́ kí ni wèrè tí wọ́n máa ń lòun òun ló tájù. Bàbá kan wá pè wọlé wá ní ẹ̀ ń fojú bí Nàìjíríà ti rí òun lè fi wò tẹ́ ẹ bá dá gbogbo èèyàn sí 100 kò sẹ́ni tí ì jẹun, gbogbo 100 èèyàn pátá kò sẹ́ni tí ì jẹun. Àwa lè rí nínú àwọn èèyàn tí ọmọ tí mu, a sì lè rí nínú àwọn èèyàn náà tó yẹ pé bó ti lóun yóò sì ná tó kò ní dédì kìíní yìí. Idan oúnjẹ òun ló tájù ní gbogbo orílẹ̀ ayé. mani atọ ama akawa ata yusufi awo. Lábàbà ọmọ mi jẹ́ kó yé wa tó ń jẹ́ bá ti kúrò nínú ọ̀rọ̀ yàn ìṣẹ́bùṣe o. Téèyàn bá ti rí tí ó ti bọ ẹnu báyìí ìṣẹ́bùṣe. Ẹ wojọ́ tó yí àṣetánì tí wọ́n fẹ́ tètè fẹ́rí kanlẹ̀ ọlọ́ni ẹ lọ fẹ́ mi pa. Ó níyọ ọjọ́ tí wọ́n fi fẹ́ mi pa tóbi ní mọ̀ wá gbà báyìí. Ẹni ọba tọ́jú ọmọ ìyá ẹ̀ ní Islam àbí kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ ọwọ́ á gbìyànjú òfun ní oúnjẹ. ata yusufi awo. wọ́n bá wọn jẹun tán lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àfọwọ́ra kùn mẹ́wàá sọ pé alhamdulillah ó dé ní. wasakọ wa ata yuriri awo. ó ní ọmọ ìyá rẹ̀ ní Islam òǹgbẹ́ngbẹ́ ọwọ́ á ní omi tébù ọ̀tà kan lọ́wọ́ àbò ní pure water kan lọ́wọ́ bá a ti wà nínú àwẹ̀ yìí ọwọ́ fún ọmọ ìyá rẹ̀ ní Islam pé gbà fi sínú gbà lọ mú omi yìí ọwọ́ mú omi náà àtàyùrìyàwó ọkà rẹ̀ wá balẹ̀ ó wá sọ yìí pé alhamdulillah. Ba'adallahu minan nas. Ẹ pariwo ọlọ́run ti bọ́lẹ̀ tẹ̀ náà. Allahu akbar. Ó ní gbogbo orí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń ṣe báyìí. Gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń kú ọlọ́run nífà ni. Wọ́n ní ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó fúnni láṣọ tó fúnni lóúnjẹ tó fúnni ní omi. Ba'adallahu minan nas. Gbogbo tí wọ́n ń pè ní ìrànràn iná ọlọ́run ó lè jìnnà sí. Bó ti nínú ni kí wá ṣe wípé iná tá a máa dá kọ ni kì í ṣe wípé iná Jahannama nìkan. Ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá máa tọrẹ aburú kì í ṣe wọ́n. Káburú ṣèèyàn nínú náà ayé ni. Kọ́mọ àyàn máa ti ilé ìwé bọ̀ kó ti parí yunifásitì kó o ní ń bọ̀ wá nu ilé kó a di wípé ó sọ́kúmọ̀ yẹ ẹ̀ lọ́wọ́ iná ayé ni. Allah. Ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa tọrọ bẹ́ẹ̀ irú aburú bẹ́ẹ̀ kì í sábà ṣe wọ́n. Gbogbo ẹ̀yin olówó tẹ́ẹ̀ràn àlùdà lọ́wọ́ tẹ́ẹ̀ràn Muhammadu Rasulullah tẹ́ẹ̀ràn lọ́wọ́ èyí tẹ́mi ó ṣe fún yín ní wàásù ni pé ẹ múra sí o. Ẹ̀yin náà ti fúnra ara yín náà bí mo ti wí fún bàbá wa àlùdà ẹ má padà. Mọ̀lánà Sheikh Shadili Allahu ta'ala anhu. wọ́n ṣe wáàsí kan lọ́dún kan wọ́n ní bàbá olówó kan máa ń fún àwọn èèyàn lóúnjẹ bí àfa wa ti ń fáwọn èèyàn yìí bá àfa àti ní ẹ máa wá gba aṣọ tí wọ́n ní ẹ máa wá gba rẹsì tí wọ́n ní ẹ máa wá gba gbogbo nǹkan tí wọ́n ti wá dé ẹnu ọ̀nà ilé ẹ̀ wọ́n á máa pariwo pé Ọlọ́run ló fi ìjẹ wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ló fi ìmú wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ló fi iná wá sọ́dọ̀ rẹ̀ nítorí pé olówó kan tó bá ní owó tí èèyàn ẹgbẹ̀rún èèyàn fẹ́ ná Ọlọ́run kó sọ́wọ́ tí ẹnìkan ọ̀hún àkùbá wo ló ṣe fẹ́ lò fún wọn. bó a wí bẹ́ẹ̀ yóò jáde sí wọn àwọn ọmọlá yóò máa fún wọn lówó yóò máa fún wọn lóúnjẹ yóò máa fún wọn lówó yóò máa fún wọn lóúnjẹ bí wọ́n bá tún wá ń lọ wọ́n tún wá ní Ọlọ́run ló fi ìjẹ wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ló fi iná wá sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ló fi ìmú wá sọ́dọ̀ rẹ̀ nígbà tádánwò Ọlọ́run fẹ́ dé gbogbo wa pátá ọlọ́mọdé àrí àdánwò ẹ̀sìn àmìnà dáadáa nígbà tí àdánwò Ọlọ́run fẹ́ dé tó fẹ́ rí rẹ̀ ìpè owó tí ń ná fáwọn kìnnì yìí ti pọ̀ jù wọ́n wá kanlẹ̀kùn lé rẹ̀ níjọ́ kan wọ́n wá tilẹ̀kùn olówó sílé
wọ́n tún wọ́n ẹjọ́ kejì ike bóyá kò sí nílé lóòótọ́ ni wọ́n tún kanlẹ̀kùn ó tún lọ́wọ́ sí nílé ọ̀ọ́díjọ́ kẹta tí wọ́n wà lọ lé ẹ̀ wọ́n bá dẹnu ọ̀nà lé ẹ̀ orin tí wọ́n máa ń kọ fún wọ́n bá yí padà wọ́n ní ọlọ́run kó fi ìjẹ́ wá síbòmíì ọlọ́run kó gbà jẹ́ wá lọ́wọ́ rẹ ọlọ́run kó gbà náà wá lọ́wọ́ rẹ gbogbo olówó tó bá lówó lọ́wọ́ tí ọba máa ṣàánú àwọn mẹ̀kúnnù ọlọ́run gbà kúrò lọ́wọ́ ẹ̀ yóò gbé fẹ́ lómi subhana rabbika. ẹ pariwo ọlọ́pẹ́ Allahu akbar ẹ̀yà pariwo ọlọ́pẹ́ Allahu akbar kabira. bàbá wa Sheikh Kamarudeen Sugar. dàmàláhu ayatahu. Ọlọ́run ló fi jẹ wá sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ló fi mú wá sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ló fi iná wá sọ́dọ̀ rẹ̀. bàbá wa Sheikh Kamarudeen Sugar. odidi ọ̀rọ̀ lẹ́sọ̀ fún wa rọ̀ lẹ́yìn. àánú ọlọ́run má jẹ́ tán lára yín láyéláyé láàrin ìṣẹ́jú kékeré yẹn ẹ paasi mẹ́sẹ̀gì fún wa ó ṣe wá láǹfààní ọlọ́run dákun àánú ọlọ́run má jẹ́ tán lára yín láyéláyé. àmín ya Allah. gbogbo àwa jàmáà wá sí oníkàlùkù wa òun láti mú yẹn ọjọ́ tí wọn náà bá ti ní tó bá ti pọ̀ ló tó fẹ́ máa ṣàánú kò ní pọ̀ lọ́dún ẹ̀ ọjọ́ tí wọn náà bá níjọ́ tó bá ti ń ṣẹlẹ̀ ló tó fẹ́ máa mú fẹ́lòmíì kò ní ṣẹlẹ̀ lọ́dún ẹ̀ sàárà tọ́lọ̀ máa ń gbàjú náà ni sàárà téèyàn bá ṣe nínú ìnira àṣemólìdì tán àná millions of naira láàrin ọ̀sẹ̀ méjì àtúnwádá irú eléyìí kalẹ̀ ara ò rọ̀ wá débi bẹ̀ ara ni wá ṣe eléyìí ni àmọ́ àmọ́ pé sàárà tọ́lọ̀ máa ń kàkúdù náà ni sàárà nù ìnira bàbá wa Sheikh Ahmed ara òní ní láéláé o ẹ ṣàmì dáadáa ni tọ́ nígbà tí abasa ta ti sọ 1.5 níbi bẹ́ẹ̀ so ta àrùnjọ díẹ̀díẹ̀ eléyìí náà nísìnyí ṣe olówó ni wá àbólówó kọ́ ni wá báyìí olówó ni wá o. ẹ pariwo ọlọ́ dáadáa Allahu akbar. olówó ni wá lálẹ́wúdà àbólówó kọ́ ni wá báyìí olówó ni wá. àmọ́ nínú òkè àti tiwa láàrin àwa àtọ́lọ́hún abẹ́ sánmọ́ ọlọ́run láwa inú Ramadan láwa Wallah. a mọ̀ pé à ń ṣe bí olówó ni àlówó àlọ́ ìdẹ̀wádé bẹ́ẹ̀. ọlọ́run wa wọlé apé níta gbangba abẹ́ sánmọ́ ọlọ́run ní ṣe amadu dúró sí báyìí mi náà dúró sábẹ́ sánmọ́ ọlọ́run kún fáyà kún nù rí ọlọ́run mo fẹ́ fi béèrè nǹkan ọyọ kan ṣoṣo lírọ̀lẹ́ tó níyì bí n bá ti wí ọlọ́run jẹ́ ká ṣe ọ̀run yóò sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀. Amina. ọlọ́run wọ́n ń pè wá lólówó bàbá wa Sheikh Ahmadu